Baba wa apàṣẹ gbogbo ẹ̀pẹ́ Alhaji K1 D àwọn ló máa tẹ̀fẹ̀ ẹ̀yẹ fún ọ. I'm using this medium to welcome my good general King Wasiu Ayinde Marshal. It's a privilege sharing the stage with you today, and it's good to be on my iPad. Members of other Nigeria. Ladies and gentlemen, Baba is here. Right there is Ojude Oba is here. King Marshal is here. What was that?
ọdún yìí àṣẹ ìṣàkóso ọdọọdún láàrin orógbó ọdọọdún láàrin àwùjọ ọdọọdún láàrin ọmọbìnrin orí àtẹ àṣẹ ìṣàkóso thank you very much. Ní báyìí ẹgbẹ́ tó ṣe kò kí ní ẹgbẹ́ rẹ̀ ṣe kò kí ní òun ni ẹgbẹ́ tọ́ba láṣẹ o tọ́ba láṣẹ o ẹ bá ní ìmúra wọn ìbílẹ̀ tiwantiwa they are encouraging our culture and they are lifting it to the greater height we celebrate you àti pé ẹ kú oríire ìtẹ̀síwájú lọ báyìí tọ́jú ẹ ó máa tẹ̀síwájú fún gbogbo ṣe thank you very much ọ̀pọ̀ wa ló máa fẹ́ ìṣẹ̀lẹ̀ fún wọn. We have this screen so that you can monitor everything that is going on here. I want to use this medium to celebrate and congratulate the king himself, the king of Fuji General. Ọdún àti oyè tuntun olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú tó ẹ̀rù ọba ní bọ́ọ̀bà tó mo kí bàbá wa pé a kú oríire náà gbogbo ilẹ̀ Ìjẹ̀bú àlẹ́yìn yìí ẹ ò ní ṣubú ẹ̀mí ẹ ò ní ṣubú ara. All right, we appreciate the ẹgbẹ́ tó bá láṣẹ a kú oríire ó yẹ wọn lọ sórí ìjókòó yìí pápápá adébíṣẹ́ má ṣe wọ́n ní àgbà ọ̀lẹ ní báyìí àkọ́kọ́ sórí àgbàmẹ́jọ to whom much is given much is expected. But before that we're going to have our vote of thanks. Thereafter Kábíyèsí will open the floor ní ìgbà tí Ojude General tí wọ́n máa gbé orin sígboro wọ́n máa sọ gọ̀ǹgọ̀ sílù gbogbo wa lápapọ̀ bá mi náwó àláfíà sórí stéèjì yìí lórúkọ Ọlọ́run mo ní bí ẹ ṣe ń rí ojú bàbá wa tí lọ́dọọdún lágbára àníríra wa sọkún o ẹni tó wá sí ọdún ìnáwó ẹ̀ sókè bá mi kí ọwọ́ ẹ̀ ní àlàáfíà tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé mi ò ní wá ẹ̀sìn lọ sọ pé èèyàn mẹ́ta gbọ́dọ̀ tó parí wàárí tí ẹ ṣe. All right, put your hands together for yourself. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Have